ẹ̀jẹ̀ lọ́rẹ̀ kẹ́nìkan mi o ẹ̀jẹ̀ rẹ̀lẹ̀ ọmọ Olufon Adéòròlú ọmọ kí n wí lágbárò bàálù mi kò fẹ̀rẹ̀ lónìí òdìlé Adéwùmí Adébọ́lá ọmọ Ògúntadé tí sọjọ́ bí ẹ bá mi gbé lárugẹ Adébọ́lá o lẹ́wọ̀n ọ̀dàgọ́jọ́gọ́jọ́ mo bá mi Ògúntadé ọ̀pọ̀ àwọn mórí pé ọdún rẹ̀ lọ sí ìmọ̀ṣe nínú ọ̀la nínú rẹ̀ gbogbo tàìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ níkanjú jáde láyé Adéwùmí o onígangan làyájọ́ ọjọ́ bí rẹ̀ wọ́n dábí ẹ̀dùn kọ́mọ̀rọ̀ bí òwe ọdún ẹ̀ ló wọlé dé ọ̀wá nífẹ̀ẹ́ léyìí dágbére fáyé bẹ́yìí olóko ṣe bá pẹ́ nígbà ọmọ dàbí èwe ní kò náà ní kò wọ́ ní kò kùnà ọmọ ọbẹ̀ ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ á sì mọ ọbẹ̀ náwó abẹ níbẹ̀ rí olú Adébọ́lá o Adéwùmí bẹ́tírẹ̀ bá ń já màmí kan ẹni nípèrè ẹni èèyàn nípèrè èèyàn ọláyé púpọ̀ lọ́dọ̀ tèmi Adémọ́lá ló rán mi wá bí ẹ̀gbọ́n mi àtàtà Adémọ́lá ọmọ Ògúntadé gentleman worldwide ní New Jersey lónìí mọ kìyọ́ ní gbèjègbèjọ ó lọ sọmọlúàbí ó lẹ́ni rẹ̀ níyọ́ ó ní ìgbé ọ̀gẹ̀gẹ̀ kí n bá dé pàlọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ olówó orí ọlájúwọ̀n kẹ́wọ́n dágọ̀jọ̀gọ̀jọ̀ ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ayé ò wá níjàlè kí wọ́n pé wọ́n ní ọ̀rọ̀ gbogbo tí pa ọ́ lẹ́rìn yín ọlọ́run níjó pa ọ́ lẹ́kún Adébọ́lá ọmọọba mi Ògúntadé o ọ̀pọ̀ ọdún ọkùyè dún ọdọọdún là ń arórógbó ọdọọdún là ń aráwùsá ọdún òwá níkọdún ká má lè rọ́mọ òbí lórí àtẹ ikú òní lè já ọgbà lọ́wọ́ mi àrùn oníṣòwò ọmọlẹ̀ bí ewúrẹ́ bàbá Dọlápọ̀ bàbá Aaron ikú òní lè jọmọ gbà lọ́wọ́ ọ̀rẹ́ àrùn oníjọmọ gbà lọ́wọ́ ọ̀rẹ́ àrùn tí ṣe gbajúmọ̀ ọmọlé ọlọ́run oníjó ṣe ọ́ yóò dá fún ọ yóò rọ̀ ọ́ lọ́rùn tọmọtọmọ ni ọ nírìjà ogun ọ nírìjà èèyàn Adéwùmí ọmọ Ògúntadé o wọ́n mọ̀ pé ọ nígbà gbogbo aláṣẹ àtolùdarí Adtad construction company iléeṣẹ́ rẹ̀ oníjóná ọ̀ọ́nìrèlẹ̀ ọ̀sìn mọ̀gání Adémọ́lá gentleman ló ní kí n mọ̀ kí ọ ní gbèjègbèjọ ó lọ nínú rẹ̀ ó lọ sí lọ́kàn wọn rẹ̀ ó lọ wá ní ṣubú dàánù láéláé Adéwùmí Adébọ́lá ọmọ Olufon Adéòròlú ọmọ kí n wí lágbárò tẹ̀lé mi dé fìlà jájọ dórílẹ̀ bàbá rẹ̀ yóò ní mọ́lé rẹ̀ ju ẹ̀ta níjẹ́ mọ́lé bàbá ọmọjọmọ́ lọ ọmọ Olufon Adé o ọmọ Olufon Adéòròlú ọmọ kí n wí lágbárò ọmọ mo níyọ̀ mo jàtẹ́ mo lépo nílé mo jẹ lání funfun mo rí owó rẹ̀ bálùwẹ̀ láàjìn lẹ́mọ̀ gbọ́dọ̀ dòun ẹnu mi ọmọ orí mo wẹ̀ ń wo ẹṣẹ́ kẹ̀kẹ́ ní mo wẹ̀ ń wo èjìrìn ṣe bí wọ́n ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́ òkú ọdún Adéwùmí o ọ̀pọ̀ ọdún ọkùyè dún ọmọ òtẹ gbòǹgbọ̀nà sómi ṣùwọ́jà ọmọ ládé ta ló sọ pálàfin ládé náà ṣé bá dé Òròlú làgbà fálàfin tó ìjọba nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọ̀pọ̀ ọdún nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ọ lè mọ́ ṣe ìparí òsì ìmọ̀ká ibi ẹgbẹ́ tí ń náwó ọlọ́run níjọ́ nágídí ọ̀ọ́nìrèlẹ̀ ọ̀sìn ìmọ̀gani lẹ́ olówó orí ọlájúmọ̀ kí ọlọ́run níjẹ́ yàrá yín ẹ ní kábàámọ̀ pẹ́ fara yín nílé ayé o ọ̀pọ̀ ọdún lónìí àgbófọwọ́ páwú Adébọ́lá o àdàgbàfẹ́rẹ́ igi jóbi ọ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ikú òní ọ sọnù láàrin wa ayé rẹ̀ wá ní dòjúrú ọ̀pọ̀ ọdún ọkùyè dún ọ̀sìnkú wa ṣe yẹ Àṣàkẹ́ ọlá